olólùfẹ́ mi àti mi pàṣẹ òmàní gbọdọ̀ ọjọ́ ọ̀túnṣe ọjọ́ ìṣẹ́gun náà kú yẹn a máa ṣẹ́gun ọ̀tá àti máa rí ìyọ̀dí àrí gbọdọ̀ ọjọ́ wẹ̀nẹ̀dẹ̀ ọjọ́rú ni wọ́n kú yẹn aburú oníkan wa aburú oníkan wa ó kéré òtútù aburú oníkan wa gbọdọ̀ ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́jọ́ láǹfì òǹdẹ̀kùnrin ọjọ́ pọ̀ lọ́jọ́ friday òun sábẹ́ ọjọ́ ẹ̀sìn ká má ṣe jẹ́ ẹ̀kan tiwa láti ṣe ohun tí ò dá àwa mùsùlùmí o kárí mọ́ṣáláṣí o. ẹ káàsán. kálọ́kìrún jì mí. ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta. pàtíṣà náà fi ẹ jẹ́ tún kí a wípé a kú ojú oorun. láti àwọn o. níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. ẹ lágbá wa. torí mi ní ìgbàgbọ́ wípé ilẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀-èdè nàìjíríà nìkan kọ́ lẹ ti ń gbọ́ wa. lójújọ́ sunday. ohun tó bá ti jẹ mọ́ tó ti di ẹ̀rọ ayélujára bí ajere. gbàgbọ́ bá a ṣe ń gbọ́ ńlẹ̀ náà la tún ń gbọ́ lókè òkun. kẹlẹ̀ sí ìlọ̀hún ọba. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run tó jẹ́ máa rí wa gbọ́ nípínlẹ̀ ọ̀yọ́ nílùú ìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà lágbàáyé lápapọ̀. torí bá a ṣe ń gbọ́ ìkànnì yìí lórílẹ̀‐èdè la tún gbọ́ lórílẹ̀‐èdè bòmíì. ọlọ́run ni kèé ṣèyàn ló jẹ́ máa rí wa gbọ́ ketekete tó jẹ́ máa rí wa wò bí ìran. ìbànújẹ́ ò ní kàn wá ànírín gbé sọnù bí ó ṣe bí ọmọ. ẹ káàsán sórí ètò yín ètò wa ètò ayé obìnrin. àbàtà ló ta kékeré yẹni tó bòdù tán. àwọn olóyìnbó á ní wípé sunday monday tuesday wednesday thursday friday saturday. ṣùgbọ́n nílẹ̀ yorùbá àwọn sọ wípé àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. òní lọ́jọ́ ajé láṣẹ èdùmàrè àáràjẹ jẹun àáràjẹ náà àáràjẹ lò. àní wo èkìsà kan ẹ̀yìn aṣọ àní jẹgun kan ẹ̀ràn. ọmọ aráyè wá ní béèrè pé bọ́ ọlọ́run wá wà tí ó fi bá wa ṣe o. ọmọ yín náà rèé ọ̀rẹ́ yín pàdé yín jùjùjù. olúwa fún mi láyọ̀ ọmọ bàbá òye níran aya ní máṣàun aya wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ títà tìbà. èmi gángan lọmọ ìbàdàn mẹ́rù ẹrú ẹ̀ náà tún wá mẹ́rù àwọn wá mú ẹrú àfi kó wọn lẹ́rú lójú ogun Èdùmàrè tó sọ̀rọ̀ mi state and capital ìbáyín ni mo ṣe torí lẹ́yìn ọlọ́run náà ni. ẹjẹ́ àtò bá a ṣe ètò lórí ètò ayé obìnrin. ẹgbẹ́ bò là á ṣe kọ́kọ́ tó. àwa àkọ́kọ́ kí ọlọ́run náà nítorí pé lẹ́yìn ọlọ́run náà ni. ọba tó ṣọ́ wa látàlẹ́ àná títí dàsìkò yìí. ó wá tún ṣọ́ èmi àti yín láti àyà àjẹjọ títí di àsìkò yìí. àwa náà kọ́ ọlọ́run ní àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè ọba àwọn ọba. padà wá lórí níbẹ̀ wá padà wá tó bá padà lọ́mọ lọ́wọ́. ọ̀gá ńlá ní ìrọ̀lẹ́ ìgbòkèjọ́ òjò orin tó múlẹ̀ tutù ní tiwa ní tiwa bá yọ bájọ́ bá rọ̀ àjíwá gbogbo ilé ní àtúntò kìlẹ̀kìlẹ̀ ìgbà tó bá pẹ̀lẹ̀ òjò orin àlọ́. ó yá àlùjọ ti bẹ̀rẹ̀ ẹ máa jó ìṣó. ibi ìgbọ́tọ̀ bá ti dé lùkọ́ọ̀rù. àjọkùnrin bẹ́ẹ̀ lábì tó ṣe dá. ṣé ẹ mọ̀ pé ní ìkànnì King Radio and TV àwọn ò kì í jó ara wa àwọn ò kì í lẹ bọ́dì mọ́lẹ̀ àwọn ò kì í lẹ bọ́dì mọ́lẹ̀ ní ìkànnì King Radio and TV èèwọ̀ tiwa ni pé ká máa dì èèwọ̀ tiwa ni pé ká má rẹ́rìn èèwọ̀ tiwa ni pé ká ríjó ká má jó bá àbárí lù gan àwọn òtún ṣe kí ni á tún dára wà lára yá. ìbànújẹ́ dé èèwọ̀ tiwa ní ìkànnì King Radio and TV nítorí pé ayọ̀ ní tọmọ ọlọ́run. àní ẹ má bá ń jó pàṣẹ ẹjọ́ ẹ̀ ní dààmú ẹ má wéèsì ijó ẹ má jò wéèsì. àròyé ọ̀gágun. kíni bẹ́ẹ̀ bí àròyé ṣe náà ní ìbílẹ̀ tó ti kúlẹ̀kúlẹ̀ tó ti lẹ́lẹ́gbẹ̀ẹ́ àròyé àbáfíà
wa sọ ní ọ̀sẹ̀ tó lọ ṣá. a ti ṣe pípa fún ìlà ò máa rí àjọ ìṣe ẹni ó bá wa sọ̀rọ̀ tó pọ̀ lọ́sẹ̀ tó lọ ọ̀rọ̀ tó ṣe kí ni tó make sense mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń pè mí. pápá àwọn tó tún go through status mi wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ yìí pé kò ṣe páwọn náà gọ̀ kò ṣe páwọn náà mọṣẹ́ ṣe orílẹ̀-èdè gan fúnra rẹ̀ gan kó ti kọ́yàn láti mọṣẹ́ ṣe. ìpínlẹ̀ tá a wà ìjọba ìbílẹ̀ tá a bára wa ti kọ́yàn níṣẹ́ ó ti kọ́ lẹ́gàn ọ̀lẹ́gẹ́gẹ́ ó ti kọ́ lẹ́ ó ti sọ lẹ́dá lágbára. ṣíṣe bí bá sùn máa là ó máa rí bàtọ́ ní ṣẹ́ẹ̀ṣẹ́ mi. a ti ń ṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan kí rédíò àti TV òṣèré bẹ́ẹ̀. àwọn ayẹyẹ ọgbà tó ló bá jẹ́ pẹ́lẹ́ ìjọba ti fẹ́ tó. àwa náà kọ́ Ọlọ́run ni o. ọ̀gá lọ́lọ́dún lọ tẹ́ ká nìṣó nílé ẹjọ́ bàbá tí wàá délé ẹjọ́ kílẹ̀ fẹ́ mọ́ o. ó yá nìṣó níbẹ̀ ijó gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ nìṣó níbẹ̀ ẹ tẹ̀ já dára wa lára yaná láàrin ìṣẹ́jú kan. ẹni bá tún ìyá ní kọ́tọ́mọ́tò ẹni bá tún ìyá ní gbogbo ọmọlára kẹ́kì gbogbo jẹ́ o mọ̀gbọ́n máa rẹ̀ ní àmọ́lá tó ọbẹ̀ pẹ́pẹ́pẹ́ ọ̀gbẹ́ni dákò tí ló tókì ọmọlára kẹ́kì gbogbo mọ̀ mọ̀gbọ́n máa rẹ̀ pé tó sáà tó tókì ní pàtó. Ibo jẹ́ bóyú tó dùn ó àwọn olólùfẹ́ mi nínú àwọn bàbá wa náà sọ̀rọ̀ àwọn kú wa sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n wa sọ̀rọ̀ wọ́n ní kò ṣe páwọn náà ya wípé aya máa sàn ṣùgbọ́n àsìkò tá a wà yìí ni gbogbo ẹ̀ àdúrà náà la nílò. Àṣàlàṣà pásọ̀ mi. Pásọ̀ Títí Lọpẹ́ Julius ọmọ rẹ̀ mú. Bàbá ní wípé ẹ má jẹ́ alẹ́ bọ́dì mọ́lẹ̀ ẹ má jẹ́ adúró sójú kan tàǹdì. Ìyẹn jẹ́ táwọn akọ́ ní Bible study lánàá tíátíá oníjọ CAC tiwa. Ìyẹn ni wípé Bíbélì gan kórìíra ohun tá à ń pè ní ọ̀lẹ. Wọ́n lé ọ̀lẹ sùn lọ́ọ́rí. Bí gbogbo ayé bá jẹ́ ọ̀lẹ alẹ́ bọ́dì mọ́lẹ̀. Bàbá mi Títí Lọpẹ́ rẹ̀ mú olùṣọ́ àgùntàn tó gáyàtà wọ́n sọ nínú Bíbélì wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n lóhun tá à ń pè ní ọ̀lẹ ẹ̀ṣẹ̀ gan-an ni téèyàn bá ya ọ̀lẹ ẹ̀ṣẹ̀ ni orílẹ̀-èdè ti kọ́ wa wípé káwa gẹ́gẹ́ ká gbìyànjú wọ́n lọ́mọ tó bá ṣípá òun lòbí gbé òbí nìkan kan ni ó gbé aráalé gan ọba á ní gbé ọ̀rẹ́ ó bá ní gbé ojúlùmọ̀ ó bá ní gbé ẹnìkan níbí mẹ́gbẹ́ èèyàn ní ìdírè tá a fi nílẹ̀ bọ́dì mọ́lẹ̀ ká ṣiṣẹ́ ká fi ro dúdú ṣiṣẹ́ ká lè bá àfihàn funfun jẹ gbádùn. láṣẹ Èdùmàrè iṣẹ́ mi àti yín ò ní dìṣẹ́ àní ṣe ṣá ẹ ṣáà jẹ ẹ ṣe ẹ wo kásá tí ẹ ṣe ká mọ̀ fi rí nǹkan jẹ ọlẹ́dàá tèmi àti yín kọ́. a ṣe iṣẹ́ tá a ṣe iṣẹ́ kékeré báyìí owó ńlá lọ́lọ́run á ṣe fún wa. wọ́n láàmọ̀ júlẹ̀ àdúrà lọ ẹ̀ṣẹ̀ àjàkáwọ̀ ọmọ àgbà ń tà mọ́ gangan lọ́dà. torí wípé ewé a máa sunko bẹ́ẹ̀ ni ewé a máa sunkún a máa rewé gangan fúnra rẹ̀ ṣùgbọ́n tàdúrà bá gbà tán ipa aládùúrà ọ̀nà ẹ̀ka. ìdí rèé tẹ́ fi já máa gbàdúrà Bíbélì ń sọ pé ká máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀. ìyẹn ni pé àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì kódò gangan ní ìdá múmìnì àti múmìnì tó bá mọ tó ń ṣe tó ń yàn láàyò. ìyẹn jẹ́ ní tí abára wa sọ ní ìjẹjọ́ láyé orí ètò yín ètò wa ètò ayé obìnrin.
ó jàre. wọ́n retí ẹlẹ́yà mi ò lójoojúmọ́ wọ́n ti kóra wọn ọjọ́ ò láti bẹ̀rẹ̀. kí ló ń ta wa mú wa fún tọ̀sẹ̀ láti fi gbára wa níyànjú láti bára wa sọ lórí ètò ayé obìnrin láti lára wa lọ́yẹ̀ pàápàá jùlọ àwa ìyàwó ilé àwa ìyàwó ilé àwa ọmọ lọ́mọge àwa ọ̀sọ̀rọ̀ adélébọ̀ àwa ìyàwó tó ń bọ̀ lọ́nà àwa sisi. olórí gbèsè ẹ̀wá wọ́n ní ìlànà ajẹ́yìn. òun náà ni mo pè ní pẹ́pẹ́ fúrú. tún ti ń lọ. ohun tá a fẹ́ fi gbára wa níyànjú fún tèní lórí ètò ayé obìnrin ohun tá a fẹ́ fi lára wa lọ́yẹ̀ fún tèní lórí ètò ayé obìnrin ohun tá a fẹ́ fi gbára wa ní ìmọ̀ràn fún tèní lórí ètò ayé obìnrin àwọn obìnrin ẹ súnmọ́ tòsí ọ̀sọ̀rọ̀ adélébọ̀ ẹ súnmọ́ tòsí ìyàwó tó ń bọ̀ lọ́nà ẹ súnmọ́ tòsí kí náà ni mo pe àkórí rẹ̀ Olúwafúnmiláyọ̀ pe àkórí rẹ̀ ní pẹ́pẹ́ fúrú. sọ fún wọn pé wọ́n nìkan lọ́ba ńlá lójú ẹlẹ́gàn bàbá kan mi lé. ọdún lọ sópin ẹ̀mí wa ò ní lọ sópin àní ṣàìsàn àní ṣàìsí. ẹ ò ọlọ́run mi dákun wá gbé mi níjà o nítorí pé. nítorí pé ìwọ ni. ọlọ́run tí kì í dójú ti ní akúkú bá wa ṣe ẹ gbọ́ kí ló ń tà ń pè ní pẹ́pẹ́ fúrú gan. àlọ́ ọlọ́run tí èédójú àdúrà ti ní a bá wa ṣe lórílẹ̀‐èdè nípínlẹ̀ níjọba ìbílẹ̀ lágbàáyé lápapọ̀ àti ìlú Ìbàdàn pàápàá jùlọ. àní kí ló ń tà ń pè ní pẹ́pẹ́ fúrú ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ àjọba ara wa sọ̀rọ̀. àwọn ìyá wa ló kọ́ wa ní kinní yẹn tí mo dẹ̀ mọ̀ yìí pé wà very very important láti add to our marital life. Elédùmarè ọba rọgbọ o. nítorí pé. nítorí pé ìwọ ni kì í dojú tì ní. ẹ má jẹ́ àtàrà wa jẹ́ àwọn ọkùnrin ọ̀yá wèrè. ẹlòmíràn ni alágídí lọkọ mi kè gbọ́ kè gbà ní ó burú bí àǹjàn ní olójú kan kó yá wèrè kò mọ yá wèrè ọkùnrin tó mọ̀ rí bí ọmọ yá wèrè. ṣùgbọ́n mọ́mì àǹtí báwo gangan lẹ́yìn gangan ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú fún bọ̀dá. ṣé rí tán pè ní pẹ́pẹ́ fúrú tí ọkùnrin tó bá jẹ́ ẹni tó burú jù bẹ́ẹ̀ lọ tí obìnrin bá ní pẹ́pẹ́ fúrú nínú ìwà kò sí tọkùnrin yẹn lè ṣe á máa calm ẹ̀ down ni. ṣùgbọ́n ìyàwó pamí kú sórí bẹ́ẹ̀bẹ́ sọ́kọ ẹmọ́jà atara wa jẹ́ ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ kan náà. wọ́n lọ́mọ àlèyàn ní rínú tí èébí ọmọ àlèyàn náà láti ibẹ̀ tí èé gbà ṣùgbọ́n ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ kan náà when it comes to marital life ẹ má jà tanra wa jẹ ọ̀gá méjì kò lè gbénú ọkọ̀ kan náà ẹlòmíín bí aburú bí àpárá ń gbà sisi tó bá mẹ́rin wọn rò pé I thank God for your life ṣé pé lágbájá lè change ó rántí ibi tó ń lọ ni ó sì rántí àwọn tó ti tara rẹ̀ àtàwọn tó tún tara rẹ̀ jáde pé kò gbọ́dọ̀ máa lọ báyìí ìtorí ẹ̀ wọ́n sọ wípé táyàn bá dàgbà dé àárín kan wọ́n ní bàǹtẹ́ onírú ọmọ ẹni làábọ̀ fún. wọ́n ṣe bó ti parí. wọ́n ṣe bó ti tán pátápátá. ọkùnrin míì kèé bínú o kèé ṣépè kèé jà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu bá ìgbà kan gbì ní tí ọkùnrin míì bá sọ̀rọ̀ bá ìyàwó lémi afẹ́ sọ pé kókó òun wulẹ̀ mú bílálà kó fi nà òun látòkè délẹ̀ kẹ́jọ́ ọmọ ṣe ṣùlù ọmọ pé òun ju ọ̀rọ̀ yìí náà ni ṣùgbọ́n kò sí ní ta fẹ́ ṣe sí ju àníká ní pẹ́pẹ́ fúrú ní ọ̀rọ̀ wa sẹ́. wọ́n ṣe bó ti parí. àní wọ́n ṣe bó ti tán yánnyánnyánnyán. wọ́n ṣe bó ti parí. ọ̀nà tó lúwa gbégbá ó tún jẹ́ ọ̀nà ìyanu. ẹ wò ó ẹ tún wò ẹ wò ó ẹ tún wò ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn jaburata. ọlá ọba tó rán lákùsẹ́yìn o. jaburata ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn jaburata. ọlá ọba tó rán lákùsẹ́yìn sẹ́yìn. jaburata ọlá ọ̀tán ọlá kù sẹ́yìn. My darling sister, pause well done.
I can see you are dancing like Shebi yesterday was your birthday. Wow. Ijó ipò ẹ̀yin ara lẹ́tẹ̀ bá rí bí Apos ṣe ń jó àwọ̀ ìfà àfi bí latest bride. Ṣé rí tá a bá sọ̀rọ̀ nípa pẹ́pẹ́ furu? Tí ẹ̀dá bá ní pẹ́pẹ́ furu pàápàá jùlọ obìnrin. Àwọn ọkùnrin kan bẹ tó jẹ́ pé wọ́n ní pẹ́pẹ́ furu ṣùgbọ́n ó wọ́pọ̀ láàrin àwọn ọkùnrin kan bẹ tó ní pẹ́pẹ́ furu ṣùgbọ́n ó wọ́pọ̀ láàrin obìnrin. Ṣé rí tí obìnrin bá ní pẹ́pẹ́ furu? Kò ṣe pẹ́pẹ́ furu àbòsí o. Kò ṣe pẹ́pẹ́ furu fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde o. Kò ṣe pẹ́pẹ́ furu Mọ́mí Lágájẹ́ mọ̀ kó ọjọ́ mẹ́ta, you're not looking bad, wow, I love your style. Tẹ́ni yẹn bá wà lọ́dún ní kẹ́ẹ̀nẹ̀ kí lọ́wọ́ kí ló gbọ́n. Àwọn pẹ́pẹ́ furu tèmi sọ̀kọ́ nìyẹn. À ń sọ àwọn pẹ́pẹ́ furu tó nítumọ̀. Àwọn pẹ́pẹ́ furu tó jẹ́ pé èèyàn máa ń ṣe fọ́kọ. Kásìmóye. Alátasùwẹ̀ àdùnmọ́ máa bẹ̀rẹ̀ kẹ́ o, yádùmọ́ yádùmọ́. Ó yẹ ká máa jó. Ó ní mùkúlùmùkẹ́. Tí obìnrin bá ní pẹ́pẹ́ furu lọ́wọ́ ẹ má jà tara wa jẹ, obìnrin tó gọ̀ ló ń jẹ wọn kọ gẹ́gẹ́ báwọn ìyá wa ṣe máa ń kọ́. Wọ́n ní ẹni tó gọ̀ ló ń jẹ wọn kọ o, ẹni tó gọ̀ ló ń jẹ tọmọ. Ẹni tó gọ̀ ló ń jẹ màmá orí mi jẹ kí n jẹ wọn kọ jẹ wọn mọ́. Ìdí rèé tá a fi gbọ́dọ̀ ní pẹ́pẹ́ furu ṣe ráwọn ìyá wa yẹn wọ́n mọ ti ọwọ́ àwọn bàbá yẹn gbàgbàjẹ́ pé pẹ́pẹ́ furu ni. Kò sí bó ṣe lè ní owó àbí tán lọ́lá tó pẹ́pẹ́ furu yẹn wọ́n fi ṣíwájú. Bàtí ẹ̀ ṣe àwọn ìgbéyàwó kọ̀ọ̀kan lásìkò yìí. Àṣàlàṣe èèyàn mi kan tó gbé mi dé station láàárọ̀ ó ní kó tẹ ọ ní sísá fún mi ọ̀rọ̀ gbogbo ẹ̀tẹ̀ tí wàá dojúrú bí ẹsẹ̀ kinní kan. Mo ní kí ló ṣẹlẹ̀ ó ní àwa àti ẹ̀dọ́kùnrin mọ́ àdóbìnrin mọ́ gbogbo wọn ló ti ẹ̀wà ń ṣerun. Ẹ̀mọ lọ́rọ̀ fi lè lẹ́lẹ́rìí níṣẹ́ mọ̀ wípé ńgbà ìyàwó bá ṣerun tọkọ ṣerun wọn kàn mọ́ bí ra wọn ní my dear ìgbà wo la fẹ́ lọ ṣerun àgbà la fẹ́ lọ rí lọ́ọ̀kì dre lọ́ọ̀kì wa. Àbí my dear ìgbà wo la fẹ́ lọ rí tọ́ọ̀chì irun wa ìyàwó ọmọ bọ́kọ kọ́ ọmọ bí ìyàwó kò sí respect lórí ọ̀rọ̀ ọ̀run mọ́. Àtòrí ọkọ àtòrí ìyàwó àdámọ̀ lórí ibùsùn. Ó yẹ ká máa ṣe lọ. Lórí mẹ́lọ́mẹ́lọ́. Láyé ìgbà àwọn bàbá tiwa nígbà náà tó o bá fi rọ́bà ni tó dirun sí orí oníṣògo ni wọ́n á pè é. Alátasùwẹ̀. Àbọ̀ Lọ́bàtálá. Alátasùwẹ̀ àdùnmọ́ máa bẹ̀rẹ̀. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ láàárọ̀ ibi tá à ń lọ gangan ni pé pẹ́pẹ́ furu. Àbí lọ́sàn-án yóò jàre ẹ ṣeun ẹ má bínú. Yádùmọ́ yádùmọ́. Mama dẹ̀ẹ̀dẹ̀ o. Yádùmọ́ yádùmọ́. Àdùnmọ́ máa bẹ̀rẹ̀ kẹ́ o, yádùmọ́ yádùmọ́. Kò sí ẹni tí èé bínú kò sẹ́ni tí èé jà kò sẹ́ni tí ò ní nǹkan kan àbí kejì tó jẹ́ nǹkan pé wọ́n ní èèyàn ń dáadáa kó má kù síbì kan. Máa bẹ̀rẹ̀ kẹ́ o, yádùmọ́ yádùmọ́. Inú a máa bá wọn baba ńlá baba wa náà gbà náà lọ́hùn-ún. Inú a máa bí wọn àwọn ìyá wa náà sì máa ṣẹ̀ wọ́n. Aṣọ ìṣìjà o. Kódà ìjà tún máa ń ṣẹlẹ̀ láàárín àwọn bàbá àtàwọn ìyá yẹn nígbà yẹn. Ṣùgbọ́n nígbà náà tíyàwó bá tọkọ bá ń bínú tíyàwó ò sọ nǹkan kan tọkọ bá ń bínú tó tu tókè tó fojú gbà tíyàwó òwú kọ́ tí ò gbẹ. Nígbà inú ọkọ bá rọ̀ díẹ̀ bóyá kò fẹ́ mu ògùn rọ̀tẹ́ àbọ̀kàn fọ omi tútù omi inú kòkó ó jókòó sábàlá inú ilé kan. Ìyàwó nígbà tí irú ìyàwó bẹ́ẹ̀ bá múrin kọ wípé mẹ́ni ìbínú sọ́kọ mi Àdìó èmi ò ní bínú sọ́kọ mi Àdìó mẹ́mà ní bínú sọ́kọ mi Àdìó torí ọkọ wọn lóde lọ́pọlọ fígbẹ́ tí ẹ yípo omi ní bínú sọ́kọ mi Àdìó adé. Ẹ̀gbọ́n ṣé ìgbà tí irú obìnrin náà bá wá kọrin bẹ́ẹ̀ tí ọkùnrin yẹn bá wá tó kọrin bíi méjì tó kọrin bíi mẹ́ta kò sí bínú ṣe lè bọ́kùnrin ọ̀hún tó yóò ní yóò tó ọtí orin náà lárí yín sí kò sí wàhálà ṣáà lọ bẹ́ẹ̀ mi gún yẹn o. Ọkùnrin tó ti fọ́ọ̀mù tó sọ pé nínú ilé tí n bá jẹ ní èní tí n bá jẹ nínú ilé lénìí ó ló fowó ọbẹ̀ lẹ̀ o. Aṣọ ìṣìjà o. Ọlọ́mọdé àṣìṣe tá à ní jẹ́ ń bẹ ìbínú òkú mọ̀kò lówó òun ọ̀lẹ́sẹ̀ kí lọ́kọ̀ bẹ́ẹ̀ mi yọ̀ jẹ́. Èmi kí mo. Kò sí ní ìgbà náà ni ọkùnrin ọ̀sẹ̀ pé ọ̀ya mo fẹ́ jẹ àmàlà tó ṣe kíni tó fẹ́ lẹ́bí etí. Àríyá ò gbọ́dọ̀. Ìbínú bá tán. Sọ̀nìràdé òre nìkan. Àríyá ò gbọ́dọ̀ pé. Aládé ló lòdù àsìkò. Ìlú ọkọrin tuntun. Aládé ló lòdù àsìkò. Ìlú ọkọrin tuntun. Ogún ọdún lè ní o. Àwa ládàá
ọgbọ̀n ọdún lónìí o. àwọn ló ń kọrin tuntun. ogún ọdún lè ní o. àwọn lálàdé orí. ọgbọ̀n ọdún lè ní o. àwọn ló ń kọrin. abẹ̀yìn ẹ má fẹnu rìtáyàmẹ̀ bí ẹ sọ ní ọmọ aládé mọ́. ẹ má fẹnu àbùkù kan wá àwọn obìnrin mọ́ àwa nìyá yín àwa lólùbádámọ̀ràn yín onírànlé ni o. yóò bá sí àwọn obìnrin inú ayé ẹ̀yin ọkùnrin èpè kan ọba eléré Èdùmàrè ló ẹ̀yin ọkùnrin lẹ̀ ń jẹ́ kó yé wa wípé àwa gangan lobìnrin. ọmọ aráyé bàbá ẹ yọ. èmi á máa sọ wípé tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ìgbéyàwó wọnú ara wọn ni àwọn ọkùnrin lọ́lọ́run fi àṣẹ sí lára tán fi ń mọ̀ táwọn obìnrin fi ń mọ̀ nú ara wa wípé àyàgàn á pé lóbìnrin àwọn obìnrin lọ́lọ́run wá fi àṣẹ sínú ara wa táwa náà fi ń mọ̀ kó yé àwọn ọkùnrin wípé o ẹ̀yin náà pé lọ́kùnrin o àwa la jẹ́ kẹ́ ẹ nípa láyé ọlọ́run lò wá fún yín ni ṣe é rí pé wọnú ara wọn ni obìnrin ò lè bọ́kùnrin yóò di odò ọkùnrin náà ò lè bóbìnrin yóò di nítorí pé ọlọ́run tó dá wa ńlá kan láàbò ó ti mọ ohun tó ṣe. ọlọ́run elédùmarè ò ní fi wá sílẹ̀ fáráyé mú lágbára lọ́wọ́ elédùmarè. ẹgbẹ́ àkútà bá ń sọ̀rọ̀ pẹpẹ furu sóbìnrin mi ti ẹ̀ ráyè níṣẹ́ tí ò ráyè pẹpẹ furu fún ọkọ ní ò ráyè pẹpẹ furu fẹ́ bú ẹ̀kọ́. àwọn obìnrin kan dẹ̀ ń bẹnu ayé yìí tó jẹ́ wípé tá a bá rí wọn yá máa sá ni kì í ṣèpè. ojúbọ ló rà. àwọn obìnrin kan bẹnu ayé tó jẹ́ pé wọ́n ní pẹpẹ furu fún fámílì ọkọ kódà táwọn àtọkọ bá jọ ní iṣu báyìí ẹ̀yìn rẹ̀ ni wọ́n wà. tí obìnrin yẹn ìyàwó lẹ́yìn àtọkọ bá jọ ní iṣu tán bá jọ ní misunderstanding ẹ̀yìn ìyàwó ni wọ́n wà wọ́n rò pé sí àkà ọ jẹ̀bi Bánjí ìwọ lọ jẹ̀bi àdúgbò gọgọ lọ jẹ̀bi obìnrin yẹn obìnrin alálùbáríkà tó o fẹ́ gbọ́ lẹ́yìn ọmọ kò sọ ọmọ tó o bá ń gbọ́ ọmọ tán ìyá Ṣúkúrà ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ nínú ọmọ bí ọkọ ìgbà àti bẹ́ẹ̀ mi mo fẹ́ yàwó mọ́mọ́ tí mò ń sọ. ó ti padà fi wà dá gbogbo wọn lórí rú. òun náà kọ́ nature ni ṣùgbọ́n tèmi fẹ́ ká máa ṣe mi ò fẹ́ ká fi ibì kan ká wá dábì kan sí. tá a bá mọ̀ pé pẹ́pẹ́ fúrú gangan la fẹ́ ṣe jẹ́ ká ní pẹ́pẹ́ fúrú yẹn nínú wa tá a bá ní ká lọ yá. obìnrin mi bẹ tó jẹ́ pé kò mọ̀ láìda kan bí wọ́n ṣe ń ṣàyẹ́sí èèyàn o kò mọ̀ bí wọ́n ṣe ṣe pẹ́pẹ́ fúrú kò mọ̀ bí wọ́n ṣe máa ń fún yàn ní full respect kò mọ̀. kódà tó o bá tún ṣe pẹ́pẹ́ fúrú fún obìnrin tóbìnrin ẹgbẹ́ rẹ̀ bá tún ṣe pẹ́pẹ́ fúrú fújù tó kàrà mẹ́jọ àwọn pé lámbà. ṣé ẹ mọ̀ pé obìnrin tó bá wà lively tó wà tó ní pẹ́pẹ́ fúrú lọ́wọ́ tó jẹ́ pé ó máa ń kàrà mẹ́yàn kò sí àwùjọ tó lè wà tí ò bá sí ń bẹ̀ láàrin tó àbáyé láàrin ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin pẹ́jọ òun ni sísá lágbájá ń kọ̀ ẹjọ́ mú mi lágbájá ń kọ̀ ó dàbí pé mo ti mí sí wọn o. orí bá mi gbére tèmi wá. lágbára lọ́wọ́ Elédùmarè orí òkùnkùn bá wa gbére wa wá ṣé rí tó kù tọdún yẹn parí ẹ ṣàjà máa ṣàdúrà tẹ́mi bá ti wá ń ṣàdúrà tí mò ń jù báyìí yẹn máa hàn. ọjọ́ gbogbo ire ní wá ire lẹ́yìn ire lọ́jọ́ gbogbo. ire ní wá ire lẹ́yìn ire lọ́tún ire lósì ire lọ́jọ́ gbogbo òkè àtilẹ̀ ire pátápátá Ọlọ́run ò fi fún wa. máa gbà ó. ìmọ̀ àbírí ṣe sẹ́ o. orí bá ti máa ń dojú bọ̀lé o. orí bá ti máa ń ṣe tánà ni o. ẹ ráwọn bàbá wa nígbà náà àwọn ìyàwó wọn báyìí ayé ìgbà náà kèétí ìdáyé ṣáwà àwọn ìyàwó ń bẹ wọn ti gbómi balùwẹ̀ fọ́kọ wọn tó bá jásìkò òtútù ni wọ́n fomi wọ́rọ́wọ́rọ́ wọn fi ṣe kí ni wọ́n fi tẹ̀ ẹ́. ọkọ bá ti fẹ́ jẹ ń bẹ̀ wọ́n wà lórí tábìlì kò sí lórí tábìlì ó tún mú mi rántí ìyá mi Àpèkẹ́. orí ìkúnlẹ̀ ni yóò kúnlẹ̀ tí oúnjẹ ẹgbẹ́ yóò kúnlẹ̀ tí lọ́rùn yóò tẹ̀ bí ìgbàdàn ẹ̀pẹ́ ni tó fẹ́ jẹjẹ yẹn gan wà ń bẹ̀. ìmọ̀ ìṣe dààmú ọmọ yẹn o. ìgbà mo kọ́kọ́ gbé gbà fún Jimmy Alábí o. wọ́n ní kí ni fẹ́ fọ ẹsẹ̀ o. wọ́n dúpẹ́ fún Ọlọ́run tún gbà o.
àní tírú ọ̀fẹ́ ọkùnrin náà bá fẹ́ jẹun ọkùnrin wà ń bẹ̀ ni o ọkùnrin ò sí ń bẹ̀ ni o obìnrin náà ṣe pẹpẹ furu fọkọ àwọn pé ọkọ mi ti fẹ́ jẹun jẹ́ ń ṣe kí ni jẹ́ ń tẹ̀ fún. mo wá bí ìyá mi jọ kẹ́rin pé owó làbúrò ọmọ kúnlẹ̀ ṣókíṣókí ti tébùrù tí ò jẹ́ ń jọ fẹ́ jẹ́ ń bẹ̀ bàbá ti lọ bóyá bàbá lọ ṣẹ̀yọ́ á ní wọn ò sí ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ wà ń bẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ló ń kúnlẹ̀ fún torí gbà tí ọba padà wá jẹun òun lè mọ̀ sí ń tòṣe. ẹ dákun ṣerú ẹ̀ wà lásìkò iṣá ọ̀dà tẹ́yìn balẹ̀ ń ṣe é ṣèmí ń ṣe ọ̀dà tẹ́mi balẹ̀ mi ń ṣe ṣẹ́ nìkẹta wa ń ṣe. ara pẹ́pẹ́ furu kan nìyẹn. ìṣèyàn tẹ́rí ẹni ìṣẹ́ranko ṣọ́ọ̀ṣà ní ìṣẹ́yẹ èèyàn tó ṣe bí ọ̀sán gẹ́lẹ́ bí fún tó bá ṣe bí ewúrẹ́ kẹ́ẹ̀fọ́ kù sọ́ọ̀rùn ra òkè tí dé ẹ̀yẹ bá máa lọ ìrere ṣáà ni ẹ̀ mọ̀ kẹ́mi ṣe. ọlọ́run ló lọ lájọwọ́ ẹ má máa jọ́jú o ẹni tó fún lẹ́nì nìkan. àìlè ṣe pẹ́pẹ́ fúrú lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ti da ọ̀pọ̀lọpọ̀ lérú ó ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lé jẹ́. wọ́n jà láàrin àdùn ọ́. àwọn ẹ̀dá kan ń bẹ níta gẹ́gẹ́ mo ṣe máa ń ṣàlàyé fún wa. àwọn obìnrin kan ń bẹ nígboro ayé bí mo ṣe máa ń ṣàlàyé fún wa ní gbogbo orí ètò ayé obìnrin. máa ní wọn ò ṣe tán láti sọ wípé wọ́n bọ́kọ rẹ̀ náwó kí ni tí wọ́n ná ọ̀rọ̀ olówó dé. ṣé eré tó bá jẹ́ pé kára nǹkan àlòsára ni wọn ò ṣe tán láti gbà lọ́wọ́ ọkọ àwọn gan tó déédéé wọn tó ra wọn bọ́. ṣùgbọ́n omi ara àtẹ̀jẹ́ ọkọ ara rẹ̀ náà nílò pẹ̀lú àpọ́nlé pẹ̀lú pẹ́pẹ́ fúru wọn ó ṣe gbà á. wọ́n á ní ṣé wọ́n lọ́ọ̀mọ́ lò ní ọ̀dà ńgbà náà kò sí wàhálà. irú wọn ló máa ń dáṣà kò mọ́ lò gbà lọ́wọ́ ẹ̀ láṣẹ Èdùmàrè gbọ́kọ́ kò ní gbọ́kọ́ mẹ́mí lọ́wọ́. torí bó ṣe ń ṣe ṣe. kì í wá sọ̀rọ̀ àdúrà ọwọ́ ara wa lọ́wọ́ àtọ́rọ́wọ́ ara ẹni báyìí láfi tún ara ẹni ṣe. obìnrin mi ọba gbóúnjẹ fọ́kọ rẹ̀ iṣẹ́ ló dàbí ìwà tó jẹ́ pé bíngò fẹ́ jẹun. ṣẹgbọ́n bó ṣe ṣe. ṣe lọ páwọn ajá kan ń bẹ gan tẹ́ ẹ̀ bá pẹ́ tí wọn ò ní jẹun. kódà tí ó ju bíngò lákàn gbóúnjẹ sórí tábìlì ní wù bọ́ bá wù ọjọ́ wá wù ọmọ jẹ́ kọ̀ọ̀kan ayé. mọ́jọ ń takú ní tẹ́rẹ́ bá dorí ọ̀dọ̀. ṣùgbọ́n tó bá wá tírú ọkùnrin bẹ́ẹ̀ bá wá dé ìta tó wá rí àwọn tó ń ṣàyẹ́sí tó ń ṣe pẹ́pẹ́ furu sẹ́ni tó kúkú já pé tẹ́lẹ̀ rí náà tẹ́lẹ̀ kúkú fẹ̀ kan ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan òde ní. àdùkọ́ lọ́wọ́ ṣáṣàánú ká má dààmú. ọjọ́ àdánitẹ́ kó e wálé ṣàwọn. tí wọ́n wá padà wá sọ wípé ẹ wá ní bákànbàkàn pẹ́pẹ́ furu kò sínú àìdí àbí kò sínú ìwà rẹ̀ ọ́ padà lọ ya ní bọ́ọ̀bá lọ ya àwọn tí ó padà bọ́ ló wà ń ta. èso ló máa gbé mi. lágbára Ọlọ́run ní dààmú ilé wo ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wo ní dàrú àwọn ọmọ wo ní yànkú ọkọ wo ní yànkú aya wo ní yànkú. gbọ́kọ́gbọ́kọ́ ò ní gbọ́kọ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n káwa náà ó ṣe kí ni ká mú pẹ́pẹ́ furu ká fi kún ìrìn àjò nínú ìgbéyàwó wa. àpọ́nlé tó yẹ ká fi kún ìrìn àjò nínú ìgbéyàwó wa. iyì tó yẹ ká fi kún ìrìn àjò nínú ìgbéyàwó wa torí àwọn ọkọ wa adé orí ni wọ́n jẹ́ fún wa. orí ni wọ́n jẹ́ láṣẹ Èdùmàrè wọn ò ní dìrù. ta ló máa kórìn wọn tá sọ pé òun ò ní jó. lóòótọ́ àwọn ọkùnrin kan bẹ kó o forí ṣe kó o fọrùn ṣe kó o fàyà ṣe kó o mọ́yìn kó o tún fi ṣe ohun tí wọ́n ṣe lóòótọ́ mi ò jiyàn. ìgbọ́n tó wọ̀ bá rò bẹ́ẹ̀ yẹn wò ṣe wùwá tiẹ̀ nínú ara tiẹ̀ gangan wípé kó èèyàn máa mú ìwà tó fi yíyàn padà. èèyàn máa fi wà chẹ́ǹjì èèyàn ọkùnrin tèmi máa sọ fáwọn ọkùnrin tó mu tí ń gbà tẹ́jọ wà lójú ọ̀nà má ní lọ́kàn wípé tẹ́ ẹ bá jọ fẹ́ra wọlé tán ni ọ̀fọ̀ tí ilẹ̀ o. tóró tí rókò lóko kúkó tó gbìn pàṣẹ. ṣùgbọ́n pẹ̀lú àdúrà àti àwọn ìwà kan a lè fi gbà lọ́wọ́ wọn tí èé ṣèjà tí òun ṣagídí. àti mo tún máa ń sọ ọkùnrin tó bá mu gbó tó mu sìgá tẹ́jọ wà lójú ọ̀nà má jẹ́ atara wa jẹ́ o ìgbà tó bá fẹ́ wọlé kọ́ ló sọ wípé yóò fi ọtí àbí sìgá tó mú lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àdúrà inú kan àti pẹ́pẹ́ fúrú láwọn ọ̀nà kan àbí kejì ó lè fi ilẹ̀ Ọlọ́run ni kì í ṣe yẹn bọ́lọ́run ló dá wọ́n sì ní tọ́lọ́run ò tí ì mú kò tí ì dá kò sì lè dá láéláé. ẹgbọ́n ṣó dábàá wọn ó dábàá wọn. ayé obìnrin lè tò ní ìkànnì Green Radio and TV pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ tèmi aya Animashaun ọmọ bàbá òye nírun.
mo ṣe ń lọ sókè kí n má ṣe wálẹ̀ o. ó dábàá. ẹ jẹ́ kí n tún sọ kọ̀kọ̀ fún wa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yín pé kò ṣáyé ìsìn nìkan ni àwọn ọkùnrin àwọn obìnrin kan bẹ tó yẹ pé wọ́n fẹ́ tó jù wọ́n lọ ẹni tó ń jù lọ. láyé àwọn ìyá wa gan láyé àwọn bàbá wa àwọn ìyàwó kọ̀ọ̀kan bẹ tó yẹ pé wọ́n ju ọkọ wọn lọ lọ́jọ́ orí. kódà wọ́n jù lọ lọ́jọ́ orí wọ́n jù lọ nípò wọ́n jù lọ lọ́lá wọ́n jù lọ ní ìjẹ́ èèyàn ìmọ̀ èèyàn wọ́n tún jù lọ. ṣùgbọ́n wọn ò ní tìtorí wípé àwọn wà ókè ìjọkùnrin yẹn lọ kán wá máa fi ṣìwàwù àwọn tún jù lọ lọ́jọ́ orí kán máa fi ṣìwàwù wọ́n ti ní nínú ọkàn wọn wípé ọkọ àwọn ni yóò sì máa jọkọ àwọn títí láì ní. má wàá jẹ́ kí yẹn máa bọ́ sí brain àbí kó máa dẹ̀ lórí àbí kó máa rò wípé kí ló ṣẹlẹ̀ after all now almost 2 years mo gbà lọ́wọ́ ẹ̀ náà so. o ti rí tẹ́lẹ̀ kó tó fẹ́ àbí kò sọ yé jẹ fún ẹ. yóò ṣeun pòròsà o. ó dábàá o. ìfẹ́ yàtọ̀ sọ́jọ́ orí ọjọ́ orí yàtọ̀ sífẹ́ ìfẹ́ yàtọ̀ sówó owó yàtọ̀ sífẹ́. ọmọ ìbàdàn ṣé mi jẹ́ àwọn tí a ló lóhùn yẹn. bẹ́ẹ̀ ni ibùjókòó yàtọ̀ sí ibùjókòó. ẹ̀sìn mọ́mọ́ má máa fi ibùjókòó ẹnìkan ṣàdúrà yìí pé kí ibùjókòó mi ó dàbí ti lágbájá kí n wà ókè bíi ti lágbájá kí n lọ́lá bíi ti lágbájá ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ kò jọra wọn. ẹ ṣe jẹ́ máa gbàdúrà sọ́lọ́ pé ìwọ ọlọ́run oore àtọ̀dọ̀ rẹ mo fẹ́ ọkọ bíi ti ọkọ tí ó tọ́jú mi kálẹ̀ mo fẹ́ ọkọ bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọkọ ni mo fẹ́ mi ò fọ́ta lọ́kọ nú ayé mi. wọ́n tún lè sọ pé o bọ̀dá náà ẹ̀sìn máa máa ṣó. láti dẹ́lu yàrá. lọ́pọ̀lọpọ̀ ìgbà aṣọ tá à ń wọ̀ sọ́rùn yìí ó bo òhò ẹ̀dá pọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè àní rìn òhò. tẹ́lómìn bá sọ tó ń dojúkọ nínú ètò ìgbéyàwó kódà àwọ̀ máa wò ó pé bọ̀ màdàm báwo lẹ ṣe wá ń ṣe ẹ̀dẹ̀ tó máa ń rẹ́rìn. á rẹ́rìn nígbà tó jẹ́ pé àgbélébú kálukú ṣọ̀tọ̀ọ̀tọ̀. ọkùnrin ọ̀nà obìnrin mi ọkùnrin ọ̀nà kò ṣá kò sì sọ wípé bóyá òun ṣe nǹkan kan fún gẹ́gẹ́ bí nǹkan spiritual. ṣùgbọ́n tí kálukú ṣàǹforí rọ́ṣọ́tọ̀ọ̀tọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ṣàánú. àṣà tuntun tó dé ń dá. ẹlòmíà wò wípé èmi ò ṣe pẹpẹ furu fún ta ṣé mọ̀ pé àwọn ìyá wa ní lásà kan tán máa ń lò ń gbà kan tí àwọn ìyá wa tán bá bá ọmọ ní kókó àbọ̀ ń bá bí ọmọ ọdún 3, 4, 5 wọn ò lè pé lóko bóyá kan fún ní bóyá bí àwọn alias ìdí ìlẹ̀kẹ̀ eyín afẹ́. ẹjọ́ ti ṣẹ́gun tó la. orúkọ táwọn ìyá wa máa ń fún àwọn ìyàwó nígbà náà àwọn ìyá wa àwọn àǹtí wa àwọn gírámà wa wọn á ní eyín afẹ́ ìdí ìlẹ̀kẹ̀ bọ̀dá alákọ̀wé bọ̀dá dókítà àwọn oríṣiríṣi ọkọ̀ tó yẹ pé téèyàn bá gbọ́gan inú èyí ó dùn pé èmi náà pèlò kọ́ ṣé bẹ́ẹ̀ náà ni mo fún ẹ̀ tó ní àmọ́ blush. tó bá tẹ wa lọ ọjà. ìmọ̀ lásìkò kí ló ṣẹlẹ̀ máa ìjà ṣọ̀ wọ́n ẹ̀mí ni máa ṣe máa ọmọ tó yẹ kó ṣẹ̀ bọ̀ sí ds1 ló fẹ́ mi á máa pè láǹtì àbí mo ti pè ní bá pè láǹtì kí n fa rí. ìgbà pé gbogbo ewé kọ́ ni ọ̀já wẹ̀ǹjà o gbogbo ọ̀pẹ. ara pẹpẹ fúrúta ń sọ náà nìyẹn. bàbá ní bẹ́jọ́ òṣègùn la ṣe máa dáná o àfàìmọ̀ ká wá sọ náà. tá a bá ní pẹ́ láyé ìgbà yẹn nìyẹn á sì láwọn pet name tá a lè máa fún àwọn tá a bá ń lé ọkọ lóòótọ́ tá a fẹ́ lè tó wọn bí o ṣùgbọ́n aláwọn pet name kan tá a lè máa fún wọn. àjíṣọmọ kan nẹjọ jẹ ń gbọ́. ẹ lè máa pè ní d sweetheart mi àbáwo ni d kí ló ń ṣẹlẹ̀ àbúrà prince. ó ṣe fẹ́ mọ kú. gbogbo wa lọmọ ọba gbogbo wa sì lọmọ ọkọ kò sọ máa le. èèyàn ṣe. oríṣiríṣi orúkọ la lè máa pè wọ́n àwọn orúkọ tó unique àwọn orúkọ tó make sense tó awesome tó yẹ pé tó ẹnìyẹn gan bá gbọ́n wọ́n aunty thank you good morning bí ò fẹ́ kí ọgá padà kí ẹ. Mustapha Sego bàtọ́jú spọ́tura mi ò jí gẹ́rígẹ́rí amẹ́dàmí o. pẹ́pẹ́ furu dáa pọ̀ ó dáa gan ni ohun tá a tún lè pè ní pẹ́pẹ́ furu ni àyẹ́sí àpọ́nlé ohun tó dáa pọ̀ ni tá a bá ń pè nǹkan ní pẹ́pẹ́ furu ara pẹ́pẹ́ furu làyẹ́sí wà àpọ́nlé wà ìsọ̀rọ̀ àpọ́nlé àìkéèyàn yẹ èèyàn sí lọ́nà tó ṣàrọ̀ ọ̀tọ̀ ẹni tó yẹ sí gan tínú rẹ̀ á dùn tí ó ń ṣe pé mọ́mí lágbájá ẹṣẹ́ wa mi ò máa mind dress yín o tó wá lọ tán ni gangan kí ni ẹ wọ̀ kí ni ẹ kó sí èmi ò sọ àwọn pẹ́pẹ́ fúrú tẹ̀jẹ̀nú tutọ́ funfun jáde o mò ń sọ àwọn pẹ́pẹ́ fúrú tó dénú tá a lè ṣe fọ́kọ àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ ìyá ọkọ bàbá ọkọ ọ̀rẹ́ ọkọ aráalé wa lápapọ̀ nítorí nǹkan mi kan nítorí kí lè wá lè dáa náà ni. ọkọ̀ tó kí wọ́n pèrè o bàbá sí irú síkírá èèyàn ti sọ̀rọ̀ aládé
ìyẹn ti sẹ́sì ní àwa jíga wo. ọ̀rẹ́ yín ló ń ṣètò ọmọ yín pàdé yín jùjùjù Olúwafúnmiláyọ̀ tèmi aya ni máa ṣa àwọn ọmọ bàbá òye nírun. sẹ́yìn ti gbádùn tọ̀sẹ̀ yìí kí la mú wá fún tọ̀sẹ̀ ó náà la pè ní pẹ́pẹ́ fúru àpọ́nlé àyẹ́sí. pàápàá jùlọ fáwọn obìnrin tó ń bọ̀ lọ́nà. èmi ti mọ̀ pé àwọn tó wà nílé wọ́n ti mọ̀ ní lánsà wọ́n ti mọ̀ ní àṣà wọn pé táwọn gbọ́dọ̀ máa ṣe ni. bẹ́ẹ̀ ni àwọn tó wà nílé tó jẹ́ ìyá wa tó jẹ́ àǹtí wa tó jẹ́ àbúrò wa lóbìnrin ni tó jọ̀rẹ́ wa wọ́n ti mọ̀ láṣà wọn ti mọ̀ níwà wọn wọ́n ti mọ̀ níṣẹ́ wọn pé àṣẹ ní pẹ́pẹ́ fúru àtẹ̀yẹ́sí yẹn àti fún mi sọ yẹn oh guess right. àwa tó wá ń bọ̀ lọ́nà náà ẹ jẹ́ àdì mẹ́rù wípé pẹ́pẹ́ fúru yẹn ò ṣe wípé bóyá ọkàwé lákàjọ gbọ́dọ̀ ní pẹ́pẹ́ fúru what's that. ó gbọ́dọ̀ dì mẹ́rù ni kó o mọ̀ wípé priority ẹni tó gbọ́dọ̀ ní at the back of your mind pé pẹ́pẹ́ fúru yẹn àyẹ́sí yẹn o ẹrù lé ọkọ ni. ta ló kí wa ó jẹ́ èèyàn kúnlẹ̀ pátá mi àwọ̀ làbáìka o. wọ́n ní ìṣẹ́jú mẹ́wàá sí lórí ètò ayé obìnrin fún tèní. ṣé ẹ mọ̀ wípé ìṣẹ́jú mẹ́wàá kí la fi máa ń ṣe fúnra wa àdúrà náà ni ẹ tiẹ̀ jẹ́ àpè lábala aládùúrà dé. ń gbọ́ mi láti. àbí ká pè lábala àdúrà mi gbà. ṣe wọn tí bá ti kọrin ẹgbà bẹ́ẹ̀sì o tí bá ti ń tẹmọ ẹ̀wò mi wo Mr. Paso ọmọ ẹlẹ́rù ni wọ́n ní wọ́n kọ́ lọ́ra ayọ̀ láìrí o ńlábẹ́ wọ́n ní wọ́n kọ́ lọ́ra ayọ̀. láṣẹ Èdùmàrè ẹ̀ ní wọ́n kọ́lọ́ra ayọ̀ tí ẹ gbàgbé kọ́lọ́ra ayọ̀ tí wọ́n ti ń ṣe ní kọ́lọ́ blọ́ọ̀kì àbí blọ́ọ̀kì kọlọ̀ ni ó ń pè é. láìrí o ńlábẹ́ wọ́n ní wọ́n kọ́ lọ́ra. wọ́n á lo gbogbo ẹ̀ tí wọ́n ṣe smaking kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbàgbé. ilé wa bí ilé ọlọ́ta o. Alhaji Paso yìí ń ṣàdúrà mọ́ tó bá lẹ́yìn òníwọ̀ kọ́lọ́ra ayọ̀ tí tó wá wọ gbogbo ẹ̀ combine. bí a ṣe combination ayé. kí gbóhùn náà wọ̀ yó. àníkáṣà àti dì kó make sense. bàbá gbọ́mù bàbá kòkó. ìtura ni ò tó. ó yẹ tẹ́wọ́ ọdún lọ sópin ẹ̀mí wo ní lọ sópin ilé wo ní dàrú àwọn ọmọ wo ní yàn kú. bàtà kòkó. iṣẹ́ wa ò ní dìṣẹ́ ànírí gbé sọnù bí ó ṣe bí ọmọ ọ̀sẹ̀ tó kù ọjọ́ tó kù tọ́dún yéé parí. ìjọ kan fà fọyà tó ilé bàbá àpèjì. ẹ̀yin ẹ ṣáà máa tẹ́wọ́ tẹ́lúwafúnmiláyọ̀ bá ti ń ṣàdúrà ọ̀sẹ̀ tó kù ọjọ́ tó kù sí wákàtí tó kù tọ́dún yóò fi parí láṣẹ Èdùmàrè ẹ ṣe àsọ̀fò ò ní péjọ ńlé wa wọn ò ní bá wa dárò ìbànújẹ́ ẹsẹ̀ bí ò ní péjọ lọ́ọ̀dẹ wa ayé ò ní mú ìka àbámọ̀ kan fi bọnu lórí ọ̀rọ̀ wa ọmọ aráyé ò ní pòkọ ìbànújẹ́ fún wa mo ṣàgbé díẹ̀ mú wo ó tẹ mọ́ra ni kò ní jẹ́ ìpín wa láṣẹ Èdùmàrè lórí ọmọ lórí ọkọ lọ́dọ̀ gbogbo tó yí wa ká ní sunkún. ọkọ fídẹ mi ọmọ ṣẹ aláyọ̀ dábàá mi ò ṣe o. ọ̀fọ̀ ó kéré ọ̀fọ̀ ó tóbi àwọn ò ní bá wọn ṣọ̀fọ̀. ogun lè ń jó olè ń jà kò ní jẹ́ ìpín wa àní bàjẹ́ àní ìdààmú ò ní tọ́ sí wa yóò ní béèrè pé bọ́lá ọlọ́run wà wà tọ́lọ́run fi bá wa ṣe ìṣẹ̀dá wo ò ní gbàbọ̀dẹ̀ orí wo ò ní burú àní ṣìrìn wọn ò ní jí wa gbé o ayé wo ò ní bàjẹ́ àwa ní bàjẹ́ kó tó dára fún wa. iṣẹ́ wa tẹ́ ń wò yẹn bísínẹ́sì yín kéré ni ó tóbi ni ọlọ́run ó sọ di ọ̀pọ̀ lọ́nà ìyanu lágbára lọ́wọ́ Elédùmarè. gbogbo àwọn tèmi gan tí mo parí ya. ọ̀nà wo là sówó yóò là sọmọ yóò là sáìkú tí ṣe baálé ọ̀rọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè níwòyí ọdún tó ń bọ̀ November 13 níwòyí ọdún tó ń bọ̀ báyìí gbogbo àgàn yóò dọlọmọ oníbísí yóò rẹ́rìn ayọ̀ ẹ̀yin tẹ́ wá ń wáṣẹ́ yẹn ẹ̀ẹ̀kan ní ríṣẹ́ ṣáà ẹ̀yin ò ní ríṣẹ́ ṣáà iṣẹ́ kékeré báyìí owó ńlá lọ́lọ́run á ṣe fún lágbára lọ́wọ́ Elédùmarè ẹ wá rí gbogbo àwọn tó ń ṣàìsàn kan nínú ẹ̀mí àbí nínú ara ìkan àbí kejì lágbára lọ́wọ́ Elédùmarè ẹ dìrí ó tẹ̀sẹ̀ kó ọlọ́run ó gbé yín dìde lórí àkẹ́tì àìsàn yín. no poster ní gbòòrò òkúnlẹ̀ o bàbá ti rí poster wọn yá. orílẹ̀-èdè Nàìjíríà gbọ́rọ̀ Olúwa lórúkọ Jésù àní dààmú nínú rẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́rọ̀ Olúwa lórúkọ Jésù òní gbàbọ̀dẹ̀ tiwa. ìlú Ìbàdàn gbọ́rọ̀ Olúwa lórúkọ Olúwa lágbára lọ́wọ́ Elédùmarè òní gbàbọ̀dẹ̀ tìṣẹ̀dé mi àti gbogbo àwọn tó ń wò mí tó ń gbọ́ mi àti gbogbo àwa táwa ní Kànníkún rédíò TV. gbogbo ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan yá gbọ́rọ̀ Olúwa lórúkọ Olúwa láṣẹ Èdùmàrè àní dààmú. gómìnà wa lórúkọ Olúwa ẹ̀ ní ṣe adarí o. tábà ti flẹ́ńdọ̀ ta tó jẹ́ ìbàdàn tọ́ba dọ̀wọ́ dájú ẹ má ṣe jẹ́. gbogbo ládéládé gbogbo lóyè ẹ̀ ní ṣìwà darí lágbára lọ́wọ́ ọlọ́ọ̀ni títorí pé ń darí wa kílé yín ó dàrú kọ́ọ̀dẹ yín ó dàrú o
àní gbogbo àwọn tó jó olórí ní ẹ̀ka abìkọ̀ọ̀kan ní lágbára lọ́wọ́ ọlọ́run àní ìdààmú ò ní ṣẹlẹ̀ sí wa ogun ìbámọ̀ mọ́ṣẹ́ kò ní jẹ ìpín wa gbogbo ẹ̀yin tẹ́ wá ń retí aya tuntun ọkọ tuntun lágbára lọ́wọ́ Elédùmarè eégún ha yín báyìí lọ́lọ́run ó ṣe ta ló ní Mario kò ní jẹ ìpín yín bá ti Mari ti pẹ́ lọ́lọ́run ó ṣe. alájí mo ká ilé abálógún ọ ó jẹ bàbá alájẹ ọkọ mú ti àtúnmí alájẹ ọ. tẹ́yìn bá gbádùn mi lọ́sẹ̀ yìí ká tún gbádùn ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ̀gbọ́n wa sí ìyá ọmọ ẹ. àní tẹ́yìn bá enjoy ayé obìnrin fún tọ̀sẹ̀ yìí ká tún gbádùn ara wa jù bẹ́ẹ̀ lọ lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ni o. tẹ́yìn bá gbádùn Olúwa fún mi láyọ̀ ọmọ bàbá òye níran ńlẹ̀ Ìbàdàn aya Animashaun lọ́yọ̀ Aláàfin òjò pàṣẹ kẹrẹ̀ mọ́dé ọmọ títà tìbà àní ká tún gbádùn ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. nínú ọlá àlàáfíà owó ọmọ àtàkù tí ṣe báálé ọ̀rọ̀ kọ́ máa bá wa gbé o. ire gbogbo ni kó sùn wá bọ̀ lọ́ọ̀dẹ̀ yìí àti gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi. ẹ̀gbọ́n akí ìmọ̀ṣẹ́ aláwọ̀ basketball ní àwọn. Apos my dear sister oya high five. akérèlé mùsùlùmí ní jíròkó. fortune àkàrà ń tò ní. lókun dúdú. happy wedding anniversary. alájẹgbẹ́ ìkúsẹ̀ ní àwọn làgàtà. wọ́n ti lóò ṣe wedding anniversary lẹ́nìlẹ̀ wọ native. no wàhálà o my cake. ìbàdàn jẹjẹ lọ́wọ́ kádà ń kọ́ ọ́ mọ́kẹ́ Canada o. mo kí gbogbo òṣìṣẹ́ ilé-iṣẹ́ Cream Radio and TV láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó Olúwa mú wa lọ tó ráwọ̀ kí n sọ wípé àti ibi tó bá dé ibi gíga lolúwa mú wa láwọ̀ tí ìdébì kankan ṣe bẹ̀rẹ̀ ní owó ọmọ àìkú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ kan bá gbogbo wa gbé Olúwa fún láyọ̀ yín dágbére fún tọ̀sẹ̀ ká tún fẹ́rẹ̀ àtàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì ẹ ṣeun tẹ́ ń wò wá àníròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ó dàbọ̀. sẹ́yìn o ló bá sábà bíi tí mo fi ná sùúrù fún ìjọ.